Aláròyé máa wí o. ọ̀rọ̀ ti dójú ẹ̀ wọ́n lé Wike Fáyọ̀ṣe àtàwọn mẹ́sàn-án míì dànù nínú ẹgbẹ́ òṣèlú PDP. wàhálà òun ìjà àgbà tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tún ti gbọ̀nà míì yọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kọkànlá tá a wà yìí pẹ̀lú ìkéde tó wáyé nínú ìpàdé gbogbogbò tí wọ́n ń ṣe lọ́wọ́ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti ní àwọn ti fọwọ́ òsì júwe ilé fún àwọn àgbààgbà ẹgbẹ́ ọ̀hún 11. mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nàìjíríà Nyesom Wike, gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan Ayọ̀délé Fáyọ̀ṣe àtàwọn mẹ́sàn-án míì làwọn ti lé kúrò nínú ẹgbẹ́ PDP bẹ̀rẹ̀ látọjọ́ sátidé náà lọ. wọ́n léegun wọn ò tún gbọdọ̀ ṣẹ́ nínú ẹgbẹ́ náà mọ́ láéláé. ohun tó fà á tí wọ́n fi ní àwọn gbé ìgbésẹ̀ yìí ni àwọn àṣemáṣe tí wọ́n ṣe èyí tó ń kó ìpalára bá ẹgbẹ́ náà. àwọn aṣojú tó wá síbi ìpàdé ọ̀hún àtàwọn ọmọ ẹgbẹ́ PDP lápapọ̀ ni wọ́n péjú pésẹ̀ sílùú Ìbàdàn tí í ṣolú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ látọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 sí ọjọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kọkànlá yìí níbi tí wọ́n ti fẹ́ panupọ̀ láti yan àwọn olóyè tuntun tí ó máa ṣàkóso ẹgbẹ́ wọn fún odidi ọdún 4 gbáko. lára àbájáde ohun tí wọ́n pinnu rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí ni bí wọ́n ṣe lé Wike àtàwọn tí wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò nínú ẹgbẹ́ wọn. àwọn yòókù tí wọ́n tún yọ bí ẹni yọ jìgá kúrò nínú ẹgbẹ́ PDP ni Sẹ́nitọ́ Samuel Anyanwu tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ nípò, Ọ̀nàrẹ́bù Umar Bature, amòfin àgbà Adéyẹmí Ajíbádé, Muhammed Abdulrahman, Sẹ́nitọ́ Mahu Owóàbùnà, Ọ̀nàrẹ́bù Austin Nwachukwu, Abraham Ama, George Turner àti Olóyè Dan Oribi. ẹ̀sùn tí wọ́n fi kan gbogbo àwọn tí wọ́n lé ọ̀hún ni pé wọ́n ń gbẹ̀yìn bẹbọjẹ́ fún ẹgbẹ́ PDP. wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn táwọn èèyàn ọ̀hún ti ṣe lòdì sí abala 10 àti 51 nínú ìwé òfin ẹgbẹ́ àwọn ti ọdún 2017. abala 23 nínú ìwé òfin ẹgbẹ́ yìí kan náà ni wọ́n júwe bí èyí tó ró ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP náà lágbára láti rí sí gbogbo ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tó fi mọ́ fífi ìyà tó tọ́ jẹ olóyè tàbí ọmọ ẹgbẹ́ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin àti ìlànà. wọ́n lóhun tó yẹ kó yé àwọn èèyàn dájú nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ṣíṣe ni pé kò sí àfipámúniṣe ń bẹ̀. ìgbàkúùgbà lẹ́nikẹ́ni lè darapọ̀ tàbí kó kúrò nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí abala 40 àtúnṣe ìwé òfin Nàìjíríà ti ọdún 1999 ṣe fìdí rẹ̀ múlẹ̀. láìsí àní-àní, Wike àtàwọn ìṣọmọgbé rẹ̀ tí wọ́n lé dànù yìí ni wọ́n ti ṣe lòdì lọ́pọ̀lọpọ̀ sí òfin ẹgbẹ́ PDP, pàápàá lórí bí wọn ò ṣe fi bò pé àwọn ń ṣàtìlẹ́yìn tí wọ́n sì tún ń polongo ìbò fún ẹgbẹ́ alátakò. wọ́n lọ́rọ̀ wọn dàbí ẹni tó kọ̀dí síta tó ń tọ̀ sínú ilé. ohun tá a gbọ́ lásìkò tá à ń kọ̀ròyìn lọ́wọ́ ni pé wọ́n ti panupọ̀ yan adelé alága ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ Umaru Damagum gẹ́gẹ́ bí ojúlówó alága tuntun. Ọ̀nàrẹ́bù Tony Abineri tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Edo ni wọ́n ló dábàá lórúkọ àwọn aṣojú bíi 3,000 tí wọ́n wà níbi ìpàdé yìí, tí ẹlòmíì tí wọ́n porúkọ rẹ̀ ní Edward Marshall sì ṣìkejì rẹ̀. kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá Wike yóò sì gbé ẹgbẹ́ lọ sí kóòtù tàbí yóò kúkú jókòó sínú ẹgbẹ́ APC níbi tó ti lóun ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé Online TV.